Mrs. Àjọkẹ́ Kudirat kò fowó rọlá Oyètòrò ọmọ Lawal ẹ kú ewu ọjọ́ ìbí o ẹ̀mí yóò ṣe púpọ̀ ẹ̀ lókè èèpẹ̀. ọjọ́ ìbí o ẹni àsopọ̀ ọdún láyé kó má fi sópin kó rẹ̀ ó tó pọ̀ sí kọ́lá ọlẹ́kùn ìjìnlẹ̀ òní o celebrant òní jí sọ́wọ́ ikú kó má fọ́ni pìtà burú láíláí òní rántí ọjọ́ ìbí kó wá bú sẹ́kún gíga wà máa ga sí. ọdọọdún ni sápóruwé ọdọọdún ni pèrègùn dẹ́gbà ọjà ọdún kan ò ní dé ká má rọmọ obì lórí àtẹ pẹ̀lú bí gbogbo àwọn afẹ́nifẹ́re èèyàn jákèjádò àgbáyé ṣe ń celebrate ọlọ́jọ́ ìbí lónìí ọjọ́ kẹwàá oṣù keje ọdún tá a wà yìí 10th July ìdí nìyí tá a fi ń kí Mrs. Àjọkẹ́ Kudirat kò fowó rọlá Oyètòrò ọmọ Lawal jọkẹ́ Belgium aláṣẹ Joclo Films Production pé happy birthday long life and prosperity. ọjọ́ tó máa ń kúrò àkùfẹ́ ọjọ́ tó máa ń kúrò nínú ìyá rẹ̀ tó wá sáyé ọjọ́ ńlá ni o ọjọ́ ìkúnlẹ̀ fáwọn abiyamọ nítorí ọjọ́ yẹn tá a bá ń sọjọ́ ìbí ó tó bẹ̀ ọjọ́ ewu ńlá ni tó yẹ kí ọmọ èèyàn ó dúpẹ́ fún. màmá wa ọlọ́jọ́ ìbí jọkẹ́ Belgium fúnra ẹ̀ adáralẹ́wà bíi egbin màmá Amirat Àríkẹ́ màmá Hamdalat Abẹ́bí màmá Mohibat Abiodun Àdòfẹ́ ọdún ayọ̀mí àbúrò yín olórúkọ yín Kudirat Àjọkẹ́ ló ní ká ṣe ládùúrà fún yín pé igúnnugún kì í kúléwe ẹ dàgbà ẹ dògbó ìṣe ọmọ máa ṣojú yín ní ti dáadáa ìdààmú ó kéré ó tóbi kò ní kángun sọ́dẹ̀dẹ̀ yín láéláé ẹ ó kéré oko délé lágbára Ọlọ́run ìgbà ọdún tẹ́ ẹ bá lò ọdún kan ló máa jẹ́ o ire gbogbo lámọ̀ọ́dún àmì yá rọ́bì CEO Joclo Films Production mo ṣe tán mo fẹ́ kì í délédélé ẹ̀yin nìyẹ̀rú ọ̀kìn ọlọ́fàmọ́jọ ọ̀làlọ́mí àbísùjó kọ ìjàkadì kátàkìtì lóró ọ̀fà ẹ̀yin lọ́mọ ìjàkan tí wọ́n jà lọ́fà ń jọ́sí ọ̀làlọ́mí ojú ta ló ṣe ó sojú ebè láàlà ó sojú ìporo nínú oko ìbá sojú olóko ìbá làwọn ẹ̀yin lọ́mọ pínrin láàre ìkan gbọ́dọ̀ jù kan bí kan bá jù kan nílé ọlọ́fàmọ́jọ ogun ló ń dá sílé baba tó bí wọn lọ́mọ ọmọ ọ̀làlọ́mí mórí mo dásà là ńlápá ìyẹ̀rú ọ̀kìn mórí mo dásà là ńlọ́bẹ̀ n ò pé ẹ mọ́ là ńlápá ṣùgbọ́n ẹ mọ́ jò jinlẹ̀ lápá mi ọ̀làlọ́mí àbísù dáragbada ìjàkadì lóró ọ̀fà ó tún yá nílé ìyá yín nílùú Ògbómọ̀ṣọ́ ẹ̀yin ló Ògbómọ̀ṣọ́ ajílété níbi wọ́n gbé ń jẹ kàtàkà tó mú kọ́ yan gan ẹ̀yin lọ́mọ ògbó oṣù tí jiyàn ọmọ fògbójà bí èso ọ̀dàrà ogun jàjàjà kókó Ògbómọ̀ṣọ́ rí àdénú ọkọ̀ àsinmi ẹ̀yin lọ́mọ olówó fújà àkìtì olú ọmọ erin gbókun yìnbọn ọdẹ ọmọ rẹ̀ sà dúdúlẹ̀gbọ́n pupa làbúrò ọmọ fèrèsépò níbí rẹ̀ sànú bọ́ọ̀lì òbúpọ̀ ní yamadẹ́lá òdìmọ̀dé rẹ̀ sà Mrs. Àjọkẹ́ Kudirat kò fowó rọlá Oyètòrò ọmọ Lawal jọkẹ́ Belgium CEO Joclo Films Production happy birthday once again long life and prosperity àbúrò yín olórúkọ yín ẹni tó fẹ́ yín dénúdénú Àjọkẹ́ Kudirat ló ń kí yín fún tọjọ́ ìbí ó ní ẹ ṣé gan ni o ẹ kú àdúrótì ẹ ò ní fèyí sòpin ọdún láyé àmín ya Allah.